أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون. يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعاذنا الله وإياكم من النار. قال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. صدق الله العظيم. نعم. tọ́píkì tí wọ́n wá gbé fún mi láàárọ̀ yìí pé ta ni a lè pè ní àáfàá, àwọn wo ni àáfàá tọ́ a máa wò bóyá ìwé láwàní, ìwàlìkímbà, ìnírùngbọ̀n, ìwàgbádá sóun ní àáfàá àbóǹkọ́. So èyí tí a mọ̀mọ́ níbi lẹ́kṣọ̀ yìí nù. Àti pé àáfàá nílẹ̀ Yorùbá ó yàtọ̀ sí àáfàá ní gbogbo ayé. Kí ló dé tó fi jẹ́ bẹ́ẹ̀? Àwọn nǹkan tí a máa ṣàlàyé ní ṣókí ni. Tá bá ṣe tán a mú àwọn tírà bíi méjì wá tó yẹ pé yóò wúlò fún àwa tá a bá jẹ́ ọmọ kéwú. Yóò tún wá àtúmútírà míì wá tí yóò wúlò fún gbogbo àwa tá a bá lè ka òyìnbó tó yẹ pé tírà ni àmọ́ wọ́n ti túmọ̀ rẹ̀ sí èdè òyìnbó. Táwa náà tá a fi máa jẹ́ bá a bá jẹ́ àfáà àjọmọ̀lẹ́yìn àfáà inṣàlá. Náà ta ni àfáà? Àfáà ní èdè Yorùbá àwọn míì ń pè ní alfa, àwọn míì ń pè ní olùmọ̀. Olùmọ̀ yẹn ìtumọ̀ èdè nu, ìyẹn pé ẹni tó mọ nǹkan, olùmọ̀. Kódà àwọn míì nílẹ̀ Yorùbá fẹ́ pìrìfíà pé kí wọ́n máa pe àáfàá ní olùmọ̀ ju kí wọ́n máa pè ní àáfàá lọ. Ṣùgbọ́n àáfàá ló gbajúmọ̀ tó bá di jẹ́ pé tóníkéwù ni o, àáfàá ló gbajúmọ̀. Ṣùgbọ́n olùmọ̀ ó kó gbogbo nǹkan ló kó sínú. Torí ẹ̀ náà ni ó jẹ́ àkọ́kọ́ lọ síbi olùmọ̀ ká tó wá lọ síbi àáfàá. Ta ni olùmọ̀? Olùmọ̀ ó ní ẹni tó mọ nǹkan gẹ́gẹ́ bó ti wà. Gẹ́gẹ́ bí máìkì tí mo gbá mú dání nísìn, mo mọ̀ pé máìkì ni, mo sì mọ̀ pé wọ́n fi kíní pupa ráǹdì rẹ̀. So mo mọ̀ ọ́n nù, yẹn pé mo mọ máìkì pé ní bó ṣe rí ni. Tí wọ́n bá ní bí ẹni míì tó bá ní bó ni máìkì ṣe rí, wọ́n á ní máìkì ó fẹ́ tó chíà, eléyìí kò mọ máìkì nù, ìyẹn pé kò mọ̀, kì í ṣe olùmọ̀ máìkì. Ṣé olùmọ̀ ó kó gbogbo ntẹ̀yàn máa mọ̀ ló kó jọ ní olùmọ̀.
òun náà ni ẹni tó mọ nǹkan gẹ́gẹ́ bó ti wà tó gbọ́ yé bẹ́ẹ̀ tó sì ní àwọn nǹkan téèyàn fi máa mọ nǹkan tó fi mọ̀ yálà ojú yálà etí yálà rírí yálà fífọ́ gbámú yálà títọ́wò so olùmọ̀nà ẹni tí ò wá mọ̀ òun lẹ́ni tí ò mọ nǹkan òun bí ó ṣe wà tá a bá wá ní olùmọ̀ pátápátá porongodo àṣà bàbá wa láríwájú Allah yahfadhuhu tó bá ń yin ọlọ́run ọba wa ní olùmọ̀ pátápátá tí ò sí nǹkan kan míì tá a tún ṣẹ́kù lẹ́yìn rẹ̀ ọlọ́run ọba ni torí kékeré ni ọlọ́run ọba ló mọ nǹkan tó ti wà tipẹ́tipẹ́ àti nǹkan tí ó ń bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí àti nǹkan tí ó tún máa bẹ ọlọ́run ọba nìkan ló mọ̀ ìmọ̀ tọ́lọ́run ìmọ̀ tó sì ti wà tipẹ́tipẹ́ ni kìí ṣe ìmọ̀ tiwa tó jẹ́ pé ìgbà tí wọ́n bí wa là á ṣẹ̀ṣẹ̀ ń mọ̀ àwọn ìmọ̀ míì wá pátá ń kọ́ là á ṣẹ̀ṣẹ̀ ń mọ̀ ìmọ̀ tọ́lọ́run ò rí bẹ́ẹ̀ ọlọ́run ọba ni ó mọ gbogbo nǹkan tí mọ̀ rẹ̀ sì mọ̀ tó yí gbogbo nǹkan káàkiri ọlọ́run ọba wà ní òkè àlàárẹ̀ àṣì ní sánmà lókè lọ́hùn ibẹ̀ lọ́lọ́run ń gbé ṣùgbọ́n ìmọ̀ ọlọ́run ó rọ kiri ká gbogbo nǹkan pátá làwọn ẹlòmíín fi máa ń ṣe àsìtú ìpè ní Allahu mawjudun fi kulli makan àsìtú kéwù ní pé ọlọ́run wà ní gbogbo ààyè ọlọ́run ò sí ní gbogbo ààyè sánmà lọ́lọ́run wà wa huwa alladhi khalaqa as-samawati wa huwa alladhi khalaqa lakum al-ard thumma stawa ila as-samai fasawwahunna sab'a samawat ọlọ́run ọba ní ọba tí ó dá gbogbo nǹkan fún wa ló bá lọ sánmà ló lọ jókòó ló lọ wà ibẹ̀ ló lọ wà ló fi dá yàrá ìṣe rẹ̀ àmọ́ gbogbo nǹkan tó wà ń sánmà tá a bá ní sánmà kìí ṣe òkè tiwa yìí nìkan ní sánmà o àwọn sánmà ń bẹ tá a lè rí ó dá gbogbo nǹkan oòrùn òṣùpá gbogbo planẹ̀tì gbogbo awòwò tá a rí ọlọ́run ló dá ó wá lọ òkè lọ́hùn ibẹ̀ ló wà àmọ́ gbogbo nǹkan àti gbogbo ààyè ìmọ̀ ọlọ́run wà ń bẹ ìmọ̀ ọlọ́run tá a lè fi wé nǹkan kan a lè fi wé kámẹ́rà a lè fi wé security táwa ṣẹ̀ṣẹ̀ ń lò ká tó mọ nǹkan ìmọ̀ ọlọ́run ju gbogbo eléyìí ń lọ ọlọ́run wa ní ìmọ̀ òun o a lè dé ògóńgó rẹ̀ láíláí àwa ènìyàn kò sẹ́ni tó nímọ̀ bí ọlọ́run nítorí rẹ̀ lọ́lọ́run wa ń sọ nípa ara rẹ̀ pé òun ọlọ́run o tọ́lọ́run yinra rẹ̀ nígbà tó sọ fáwọn màláíkà yìí pé ní ẹ̀yin màláíkà mo fẹ́ dá ẹnìkan sórí ilẹ̀ o àwọn màláíkà ni má dá o tó bá dá wọn máa lọ sí ìbàjẹ́ ńlẹ̀ ọlọ́run wa ni ó dá ádámà ìwọ mọ̀ pé nǹkan báyìí la fi ṣe orúkọ nǹkan báyìí ni orúkọ nǹkan báyìí ni tó ẹ̀yin màláíkà yẹn wá sọ fún mi kí leléyìí wọn ni àwọn màláíkà sọ fọ́lọ́run pé subhanak la ilma lana illa ma allamtana mímọ́ fún wọn ọlọ́run ọba àmọ́ nǹkankan àyàfi nǹkan tí wọn ọlọ́run ọba bá fi mọ̀ wá torí kí ni innaka antal alimul hakim gbogbo mímọ̀ gbogbo ọgbọ́n tí ẹ wọ ọlọ́run yẹn pé bí màláíkà bá pa ara wọn pọ̀ wọn ò ní nǹkankan nínú mọ̀ ọlọ́run lọ́lọ́run wa sọ pé alam aqul lakum inni a'lamu ghaiba as-samawati wal ard wa a'lamu ma tubduna wa ma kuntum taktumun èmi ọlọ́run ni mo mọ gbogbo ẹ̀ bí màláíkà ṣe tóbi tóun bí wọ́n ṣe lágbára tóun ìmọ̀ wọn kápá gbogbo ẹ̀ papọ̀ àti ti jìbìrìlà kò tó nǹkan kan nínú ìmọ̀ ọlọ́run ló mọ òun ló mọ gbogbo tó wà ń sánmà àti gbogbo tó wà ń lẹ̀ kódà yín màláíkà òun mọ tó wà lẹ́mìí so ọlọ́run sọ nípa ara rẹ̀ ó sọ nípa àwọn màláíkà nípa ti ìmọ̀ ó tún wá sọ nípa tàwọn tàlìjẹ̀nú àwa tá à ń lo àlìjẹ̀nú pé a fẹ́ fi mọ nǹkan
àlìjànú ò mọ nǹkan kan ẹnu skóòpù tálìjànú wà lòun mọ̀ ju skóòpù táwa wà lọ láàfin bí ní nǹkan tó wà ní agbègbè tiwa gbàtọ́ lòun sì wá ní kóun mọ nǹkan tó wà ní agbègbè tiwa ju tiwa lọ láàfin lo àlìjànú fi ń dá ọmọ ènìyàn lóhùn ló fi ń dá ọmọ ènìyàn lóhùn ṣùgbọ́n àlìjànú ò mọ nǹkan kan ọlọ́run náà ló sọ fún wa ní al-Qur'an ó ní falamma qadayna alayhi al-mawta gbàtà wa ọlọ́run ní kí ikú pa anabi Suleiman tànàbí Suleiman sì sọ fáwọn àlìjànú pé ẹ máa ṣiṣẹ́ lọ bí ilẹ̀ bí ẹni bí akúra ẹ máa ṣiṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ bí akúra anabi Suleiman ọlọ́run ti wá pa lórí ìdúró tó wà ó ti kú ṣùgbọ́n àwọn àlìjànú mọ̀ pé ó ti kú àwọn ikán àwọn kòkòrò èèwọ̀ ni kún ó jẹ àwọn ànábì ọlọ́run igi tí ànábì Suleiman aleyhi salatu wa salam wá gbára tì òun ni ikán lè jẹ gbà tó jẹ ànábì Suleiman ṣubú lulẹ̀ aleyhi salatu wa salam làwọn àlìjànú sẹ́ẹ̀ tó wá mọ̀ pé làákùlì àsọ̀gàtẹ̀ ti kú làwọn ọmọ làwọn wá ń ṣiṣẹ́ lọ bí akúra látijọ́ yìí. فلما قضينا عليه الموت ما دلهم على موته إلا دابة الأرض تأكل من سأته فلما خر تبينت الجن أن لو كانوا يعلمون الغيب ما لبثوا في العذاب المهين bàtà nàbí Suleiman subululẹ̀ làwọn àlìjànú ṣẹ̀ṣẹ̀ tó mọ̀ ní mọ̀ ṣẹ̀ṣẹ̀ tó dé bá wọn ìpè ní àṣẹ ọ̀gá ti kú tọ́ba yà jẹ́ pé àwọn mọ̀ ní ma labithu fil adhabil muhin ìyẹ̀tẹ́ táwọn fi ń jẹra àwọn látọdún yìí tí ọ̀gá ti kú àwọn ò bá ti jẹ́ táwọn àlìjànú nù táwọn ànábì ọlọ́run bá ń kọ́ ànábì ọlọ́run kankan tó dá ìmọ̀mọ̀ fún ara rẹ̀ ò sí bí ẹ bá ṣe kíni o ìmọ̀ tọ́lọ́run bá fi ránṣẹ́ sí wọn tọ́lọ́run bá ní kó máa mọ̀ á àtànábì ọlọ́run ni o àti Khidir ni o gbogbo wọn nínú mọ̀ ọlọ́run ni ọlọ́run sọ nípa ànábì Yakub aleyhi salatu wa salam tó bá sọ nǹkan fáwọn ọmọ rẹ̀ nípa Yusufu àwọn ọmọ rẹ̀ ó máa jà ń yàn tó bá padà yá nǹkan òun ó padà ṣẹlẹ̀ yóò sọ fún wọn pé ṣé mo sọ fún yín pé mo mọ̀ ọ́ jù yín lọ ọlọ́run kọ́ mi ju ẹ̀yin lọ tó bá tún sọ nǹkan míì bàbá yìí tún dé pẹ̀lú wàhálà Yusufu rẹ̀ nu Yusufu dé nu àní Yusufu ò ti kú mò ń gbóòórùn rẹ̀ Yusufu àtọ́ 40 years àti gbàgbé ó ti kú ó ti rùn ni kò tí ì kú mò ń gbóòórùn rẹ̀ nígbà tó ń jíṣẹ́ dé ń sọ fún yín pé ọlọ́run fún mi ní ìmọ̀ tó ju tiyín lọ lọ́lọ́run náà wàá sọ nípa Yakubu aleyhi salatu wa salam wa innahu ladhu ilmin lima kini lima alamnahu Yakubu náà nímọ̀ àmọ́ ìmọ̀ rẹ̀ o lima alamnahu ìmọ̀ tí àwọn ọlọ́run fi mọ̀ ni olùmọ̀ ni Yakubu náà ṣùgbọ́n ìmọ̀ táwọn ọlọ́run bá fi mọ̀ ni walakinna akthara an-nas la ya'lamun gẹ́gẹ́ náà ni Khidir wa allamnahu min ladunna ilma ṣùgbọ́n aláìmọ̀kan ni àwọn ọmọ ènìyàn àìmọ̀kan lọ́lọ́run fi ròyìn àwa yòókù torí pé ní ìmọ̀ díẹ̀ tọ́lọ́run fi mọ̀ wáyé ó yẹ ká fi sin lọ́hùn àfi sin lọ́hùn àfi ń takò ọlọ́run ni lọ́lọ́run fi wá ròyìn wa pẹ̀lú àìmọ̀kan wa hamalaha al-insanu innahu dájúdájú ọmọ ènìyàn tẹ́ ẹ̀ rí yẹn o kana zaluman jahula alábòsí mà lọ́mọ ènìyàn o aláìmọ̀kan tí ò dá kankan mà lọ́mọ ènìyàn o ẹni tó bá fẹ́ mọ̀kan tó sì fẹ́ dá a mọ̀ dáadáa àkọ́kọ́ tí ó kọ́kọ́ sí ni pé wattaqullah wa yu'allimukumullah wallahu bikulli shay'in alim ẹni tó bá kọ́kọ́ fẹ́ mọ̀ nǹkan kó kọ́kọ́ bẹ̀rù ọlọ́run lọ́lọ́run wà á tọ̀ sọ́nà a jẹ́ pé olùmọ̀ òun náà lẹ́nu tó mọ nǹkan gẹ́gẹ́ bí ó ti wà idraku shay ala haqiqatihi pé ó mọ̀ gẹ́gẹ́ bó ti wà ẹni tí ó mọ̀ òun náà lẹ́nu tí kò mọ nǹkan bó ṣe wà tọ̀ tí
olùmọ̀nù ó wá kù ti àáfàá. Nílẹ̀ Yorùbá tó ń bá ní àáfàá kó tó wá di àlùfáà á padà júwe àáfàá á sì padà júwe àlùfáà. Àáfàá òun ni ẹni tí ó ń ṣe ń táwọn ànábì Ọlọ́run ṣe tí wọ́n fi kalẹ̀. Ìyẹn ni pé ní ó mọ tírà Ọlọ́run al-Qur'an al-Karim, ó mọ súnà Ọlọ́run ti súnà Nabi sallallahu alayhi wa sallam. Ó wá ń pe àwọn ènìyàn lọ sídìí rẹ̀, ó ń pe àwọn ènìyàn lọ sídìí rẹ̀, ó sì ń fi ń ṣiṣẹ́ sí. Eléyìí ni àáfàá. Ṣùgbọ́n olùmọ̀ gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan, òun ó fẹ́ ó ju àáfàá lọ. Bàbá tí ń ya kámẹ́rà fún wa yìí ó mọ̀ ju gbogbo àwa yòókù lọ, ló fi jẹ́ pé òun ló tọ́ sí. Olùmọ̀ nípa kámẹ́rà ni, so mẹkáníìkì olùmọ̀ nípa mọ́tò ni, so ìmọ̀ ó fẹ́ ó fọ́nká gẹ́gẹ́ bí àwọn àáfàá sì ti sọ, àbí àwọn tá a wò tíra wọn ní ìmọ̀ gangan pé ipò ọmọ yẹn dé ènìyàn ń mọ nǹkan ọ̀dọ̀ àwọn Greek ni ó pọ̀ jù sí kó tó bọ́ sọ́dọ̀ àwọn ará Cairo àtọ̀dọ̀ àwọn China kó tó wá bọ́ sọ́dọ̀ àwọn mùsùlùmí táwa náà fi jẹ́ olùmọ̀ fún gbogbo àgbáyé fún nǹkan bí 100 ọdún márùn-ún títí tó fi lọ sí Spain kó tó wá di pé wọ́n gbà kó lọ́wọ́ wa tó fi wá kárí nísìn fún ẹni tó bá ṣiṣẹ́ rẹ̀ òun náà ni Ọlọ́run máa ṣe ní ìrọ̀rùn fún gẹ́gẹ́ bí ìmọ̀ ṣe rìn káàkiri nù. Àmọ́ ìmọ̀ ti ṣẹ̀ríà Maka àti Madina ló ti dìde, so Ànábì sì ni olùkọ́ àgbà, àwọn sàhábà ni ọmọ kéwù rẹ̀, gbogbo àwa yòókù ni ọmọ kéwù àwọn sàhábà. Gbogbo wa náà àwa ń tẹ̀lé nǹkan tí oníṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam tó fi kalẹ̀ tó ní ká máa lò ní. A jẹ́ pé ní ìmọ̀ ó wà lọ́tọ̀, ìmọ̀ ti ṣẹ̀ríà náà ó wà ní ọ̀tọ̀. Àwọn àfáà wa ní ìkíní kejì inú méjèèjì ló pín sí ọ̀nà mẹ́rin. Ọ̀kan bẹ tó jẹ́ pé ní ìmọ̀ ọ̀ranyàn ni o, gbogbo wa ò gbọ́dọ̀ má mọ̀. Ìmọ̀ kan bẹ tó jẹ́ pé fardu kìfáyà ni, ìmọ̀ kan bẹ wípé ní ẹni tó bá fẹ́ kó mọ̀, ẹni tó bá fẹ́ kó má mọ̀. Ìmọ̀ kan sì ń bẹ pé kò dáa, kò tẹ́ ẹ bọ́mọlúàbí mu. Bẹ́ẹ̀ náà ni tá a bá bọ́ síbi ṣẹ̀ríà, ìmọ̀ kan bẹ tó jẹ́ pé àwọn nǹkan gbọ́dọ̀ mọ̀, àbí gbogbo wa gbọ́dọ̀ mọ̀. Àwọn ìmọ̀ kan sì ń bẹ tó jẹ́ pé ní tápá kan bá ti mọ̀ nù wa. Àwọn ìmọ̀ ti ayé yìí, àwọn ìmọ̀ kan bẹ tó jẹ́ pé ní a gbọ́dọ̀ mọ̀, bá a bá mọ̀ ọmọ ènìyàn ò ní sẹ̀mí. Bá a ṣe ń gbin ọkà bọ́kà ṣe ń pọ̀, tí ẹ bá ṣe pé ìmọ̀ àgíríkì ń súnmọ́ wájú sí i ni, tó jẹ́ pé ibi tó wà láyé tíjọ́ yìí náà ló wà ní ṣe mọ̀ yìí pé ní ọmọ ènìyàn ò ní sẹ̀mí mọ́ púpọ̀. Àwọn ìmọ̀ kan sì náà pé ní tọ̀ tẹ́yìn apá kan bá ti mọ̀ ó ti àmọ́ yóò jẹ́ fárúdù kìfáyà fún àwa yòókù, kì í ṣe pé ó di dandan kí gbogbo owó mọ̀. Bẹ́ẹ̀ náà ni níbi ti ṣẹ̀ríà náà, àwọn àfáà sọ nínú ṣẹ̀ríà pé ìmọ̀ tó jẹ́ fárúdù àyíní tó jẹ́ pé kálukú ò gbọ́dọ̀ mọ̀ ó ní máa bọ́ọ̀sì kírun, bọ́ọ̀sì sàlùwàlá, bọ́ọ̀sì wẹ̀ jánábà, bọ́ọ̀sì yọ zàká, bọ́ọ̀sì lọ hajj, bọ́ọ̀sì gbà àwẹ̀, kí ló bá àwẹ̀ jẹ́, kí ló tún àwẹ̀ ṣe. Kálukú gbọ́dọ̀ mọ̀ tí ó fi jọ́sìn níwọ̀nba. Téèyàn bá má lùwàlá ṣe, ìrun rẹ̀ ò dúró. Téèyàn bá máa wẹ̀ tó ní jánábà bí ó bí sẹ̀ bímọ, ìrun rẹ̀ kò pé. Bí Dr. Abdulwahab ẹlẹ́sìn sọ nígbà kan, wọ́n ní ìyá kan wá hajj, àwọn wá ń kọ́ wọn bí wọ́n ṣe wẹ̀ nǹkan náà. Ìyá náà wá sọ fáwọn pé àfáà kó wọn mọ̀ purọ́, kó wọn sì má jalè. Òun ìwẹ̀ tẹ̀sẹ̀ ẹ̀kọ́ àwọn òun ìwẹ̀, ìyá kí ló dé tẹ́ ìfi wẹ̀. Dr. ẹlẹ́sìn ní ìyá náà wá fáwọn lésì yìí pé
lásàlátù wọ́n kọ́ wa ní àníyàn bí wọ́n ṣe ń wẹ̀ títí òun ò mọ̀ àníyàn táwọn àfa ń kọ́ wọn ó ti gùn ju òun ò mọ̀ àìmàníyàn ni òjì wẹ̀ ìwẹ̀ jẹ́nàbà àjẹ́ pé nǹkan tí ìwé àníyàn dálẹ̀ nínú ẹ̀sìn ní tó burú ó pọ̀ ju nǹkan tó tún ṣe lọ tó bá yẹ pé wọ́n ti sọ fún àwọn ìyá yìí pé àníyàn kìí ṣe dandan tó o bá ṣẹ̀ṣẹ̀ ka Allahumma inni nawaitu sáti ní intention pọ̀ fẹ́ lọ wẹ̀ jẹ́nàbà ó ti dàníyàn náà nù ni ìyá lóhùn mọ̀ pé báwọn ni tó bẹ́yìn ò bá mọ àlùwàlá ṣe kò nírun bẹ́yìn ò bá wẹ̀ jẹ́nàbà kò nírun bẹ́yìn ò bá nírun òpó kan wó nù òpó ẹ̀sìn Islam so ìyẹn gbọ́dọ̀ mọ ọ̀ràn yẹn ní kálukú gbọ́dọ̀ mọ eléyìí bẹ́ẹ̀ náà ni àwẹ̀ kí ló tún àwẹ̀ ṣe kí ló bàjẹ́ ìgbà wo ni zakatọ́ sí yẹn ìgbà wo ni hajj tọ́ gbogbo nǹkan wọ̀nyí ló yẹ kéyìn ó mọ̀ fún ẹni tó bá jẹ́ mùsùlùmí tó fẹ́ kí ẹ̀sìn wọn pé fárídù ayé ní lélẹ́yìí fárídù kìfáyà ìyẹn pé ní ọ̀ràn yẹn tí èso ìtojúlówó tí ó compulsory ṣùgbọ́n ọ̀ràn yẹn ni ó ní àwọn ìmọ̀ tó jẹ́ pé ní a gbọ́dọ̀ rí nínú ṣẹ̀ríà inú àwọn ìmọ̀ tó jẹ́ pé a ní bá a ṣe ṣàlùwàlá bá a ṣe kírun bá a ṣe kékeré ọ̀ràn yẹn ní fẹ́ni kọ̀ọ̀kan kó mọ̀ níwọ̀nba tí ó fi máa jọ́sìn ṣùgbọ́n a gbọ́dọ̀ tún wá rí àwọn kan káwọn tó lọ kà á dáadáa kó jẹ́ pé àwọn ni wọ́n á máa pè láàfáà àwọn ni wọ́n máa ṣe fatiwa àwọn ni wọ́n máa tọ́ àwa yòókù sọ́nà dandan ni a gbọ́dọ̀ rí nínú community kan ó di dandan a gbọ́dọ̀ rí tá a bá rí i pé gbogbo wa kan wà ní level kan náà àmọ́ ju àlùwàlá lọ àmọ́ ju irun náà àmọ́ tó bàrún jẹ́ àmọ́ tó túnrun ṣe community yẹn yóò di community tí wọ́n máa gbẹ̀sẹ̀ àyàfi ká rí àwọn kan káwọn ó lọ dípù dáadáa nípa fíkíù nípa tafsir nípa hadith nípa gbogbo ìmọ̀ ṣẹ̀ríà tá a máa wá pè wọ́n ní àáfà àti sunna tí wọ́n máa tọ́ àwa yòókù sọ́nà fardu kìfáyà nù ìyẹn pé ọ̀ràn yẹn tá a bá ti rí apá kan tó ti ń ṣe àwọn apá kan yòókù kìí ṣe ọ̀ràn yẹn abẹ́ fardu kìfáyà yìí làwọn àáfà mùsùlùmí náà wá gbé gbogbo àwọn ìmọ̀ yòókù sí gẹ́gẹ́ bí agiriki ni o sáyẹ́nsì ni o mẹ́dísìn ni o gbogbo ìṣirò ni o gbogbo àwọn ọmọ yòókù àwọn àfa ṣẹ̀ríà gbé sábẹ́ fardu kìfáyà àwa mùsùlùmí náà gbọ́dọ̀ ní a gbọ́dọ̀ ní dókítọ̀ a gbọ́dọ̀ ní ẹnjìníà a gbọ́dọ̀ ní gbogbo àwọn ìmọ̀ yìí ìmọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun lèyí tó jẹ́ pé ní mubahu ni ó tọ́ ká ní ká mọ̀ àwọn àfààní ó ní àwọn ìmọ̀ tí ó mọ̀ túnlé ayé wa ṣe pé bíi secondary ló jẹ́ bóyá bá a ṣe ń dírẹ́sì ara bóyá bá a ṣe ń dírẹ́sì ilé bóyá bá a ṣe ń ṣe àwọn nǹkan tó jẹ́ pé tá a bá rí a lè kú ó di mẹ́ta ìmọ̀ the last one ni ìmọ̀ tó jẹ́ haram haram ni ntọ́lọ́wọ̀n ò fẹ́ ó sì lè jẹ́ nǹkan tí ọmọlúwàbí gan kò fẹ́ kéèyàn wá ní òun fẹ́ lọ kọ́ bí wọ́n ṣe máa ń rìn hòhò bí wọ́n ṣe máa ń rìn hòhò lòun fẹ́ lọ kọ́ àti bí wọ́n ṣe máa ń fi hòhò hàn gbogbo àwọn èèyàn tí wọ́n máa ní wọ́n ṣe kọ́ńtẹ́ǹsì Mrs Ward àbí Mrs kìnìkan sẹ́mi pé òbí tó bá jẹ́ ọmọlúwàbí tó bá mọ̀ sí pọ́mọ rẹ̀ fẹ́ lọ ṣe sẹ́mi pé yóò kọ̀ fọmọ rẹ̀ ní tìlákàì ká tó gbé ìwọ̀nù ṣẹ̀ríà so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ṣẹ̀ríà náà ò fara mọ́rú àwọn ọmọ bẹ́ẹ̀ àbí ìmọ̀ bá a ṣe ń tẹ ifá bá a ṣe ń tẹ yẹ̀pẹ̀ tá à ń pè ní ìsáàvì bá a ṣe ń yíwọ́ padà ní ti dán bá a ṣe ń lùlù bá a ṣe ń kọrin bá a ṣe ń jó bá a ṣe ń ṣe 419 gbogbo ẹ̀ ìmọ̀ ni àwọn èèyàn mọ̀ wọ́n lu agbárí débẹ̀ náà ni bá a ṣe ń ṣe yahoo yahoo ìmọ̀ ni àmọ́ ṣẹ̀ríà ò fara mọ́ gbogbo orú mọ́ àwọn ìmọ̀ báyìí àti gbogbo mọ̀ tí ó mọ̀ pè lọ síbi ìbàjẹ́ yálà tí ó máa ba orílẹ̀-èdè jẹ́ àbí tí ó máa ba
ẹ̀dá ọmọ ènìyàn jẹ́ ṣẹ̀ríà ò fara mọ́ gbogbo ìmọ̀ yìí àmọ́ mọ̀ tó bá ti yàtọ̀ sílẹ̀ yìí ní àwọn ìmọ̀ ti ṣẹ̀ríà ni o àbáwọn ìmọ̀ ti ilé ayé ni o ṣẹ̀ríà fọwọ́ sí i kódà òun ni ṣẹ̀ríà kọ́kọ́ ní ká wá òun ni àyà tó kọ́kọ́ sọ̀kalẹ̀ tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún ọ̀nsẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam tó ní iqra bismi rabbika alladhi khalaq iqra ni àyà tó kọ́kọ́ sọ̀kalẹ̀ fanabi pé ní máa ké pẹ̀lú ọlọ́run pẹ̀lú ọkọ̀ ọlọ́run ọba rẹ̀ kí ni mo fẹ́ kéyìn mọ́ ọ ya àwọ̀ ò máa kọ́ tí wò ó sì máa mà tí wò ó sì máa ké so ìyẹn pé ní wíwá ìmọ̀ ṣẹ̀ríà faramọ́ púpọ̀ ìmọ̀ tí ó ṣe wá láǹfààní láyé tí ó sì ṣe wá láǹfààní lálùkìyámà ẹni tó bá wá ní ìmọ̀ ti ṣẹ̀ríà báyìí àbọ̀mọ̀ ìmọ̀ tí ó máa ṣèyàn láǹfààní náà ni ọlọ́run ní qul hal yastawi alladhina ya'lamuna walladhina la ya'lamun a lè fi wéra wọn o ẹni tó mọ̀ àtẹ̀ntí ó mọ̀ a lè fi wọn wéra wọn láíláí torí ẹ̀ lọ́lọ́run fi wá gbé ògo fún àwọn àfáà ti ṣẹ̀ríà àti olùmọ̀ tó náà mọ̀ nǹkan tí ó ń ṣe ní láǹfààní ọlọ́run ní yarfa'illahu alladhina amanu minkum walladhina utul ilma darajat gbogbo àwọn tí ọlọ́run bá fún ní mímọ̀ ọlọ́run fún wọn ní àpọ́nlé ọlọ́run sì gbé wọn ga ẹni tó bá tó wá lo tiẹ̀ ọlọ́run tó wá gbé ga lọ́jọ́ àlùkìyámà ju àwọn yòókù lọ ìyẹn pé ní ìmọ̀ ṣẹ̀ríà ojú ọ̀nà kan ni láti rí oríire tayé àti tàlùkìyámà fẹ́ni tó bá lò gẹ́gẹ́ bá ti máa ṣàlàyé rẹ̀ tó bá yá nínú ìbú ọ̀wọ̀ fún àfáà àìkan àfáà lábùkù àmọ́ pọ́n àfáà lé ni gẹ́gẹ́ náà ni gbogbo ẹni tó bá máa tóun náà bá mọ ìmọ̀ tí ń ṣèyàn láǹfààní ọ̀gá bí iṣẹ́ ọ̀gá ilé iṣẹ́ ọ̀gá iṣẹ́ ọwọ́ ọ̀gá oníṣòwò àpọ̀n wọn lé ni ọlọ́run á bu ọlá fún àwọn àfáà ọlọ́run ní shahidallahu annahu la ilaha illa huwa wal malaikatu wa ulul ilmi qa'iman bil qist ọlọ́run ní òun jẹ́rìí pé òun ọlọ́run ọba kan ṣoṣo ni kódà àwọn màláíkà náà jẹ́rìí nínú àwọn tó tún jẹ́rìí tọ́lọ́run náà tún pè wọ́n jẹ́rìí ni àwọn àfáà tó ń lo ìmọ̀ wọn qa'iman bil qist tí wọ́n dó déédéé tí wọ́n ń dájọ́ déédéé so ọlọ́run tún gbé ògo àti iyì fún àwọn àfáà bí lọ́run tún ti pọ́n àwọn àfáà lé ọlọ́run tún ní fas'alu ahla dhikri in kuntum la ta'lamun ẹ béèrè lọ́dọ̀ àwọn àfáà tẹ́yìn ò bá mọ̀ ẹ bi àwọn àfáà léèrè ìyẹn pé ní ọ̀dọ̀ àwọn àfáà ló yẹ ká ti máa béèrè ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ mọ̀ ọ̀rọ̀ bá sì lo ìgbésí ilé ayé wa ọlọ́run pa àwọn àfáà lé púpọ̀ ọlọ́run tún ní innama yakhsha Allaha min ibadihi al-ulama'u àwọn tó bẹ̀rù ọlọ́run wájú nínú àwọn ẹrú ọlọ́run tọ́lọ́run dá àáfàá ni torí àáfàá ló dà gẹ́gẹ́ bí ẹni tó wẹjú ìyẹn pé ó ti fi kùránì àti súnà wẹjú ó ti mọ bọ́lọ́run ọba ṣe tóbi tó ní ó fi máa wá kọminú ọlọ́run ní gbogbo ìgbà ní ó fi máa sá fún àwọn èèwọ̀ rẹ̀ ní ó fi máa pakuru mọ́ àwọn nǹkan tọ́lọ́run bá pa á láṣẹ àáfàá ni ṣùgbọ́n àwọn tá a padà máa dákọ̀ nú àwọn alufa innama yakhsha Allahu lòun ó wì innama yakhsha Allahu min ibadihi al-ulama a bóun ṣe kéènù pé ọlọ́run gan bẹ̀rù àwọn àfáà ọlọ́run gan ó bẹ̀rù àwọn àfáà irú àwọn àfáà o tó ń tú Kùránì báyìí á padà máa ṣàlàyé ń pa wọn tó nínú al-Qur'an nínú hadith onsenla Muhammad sallallahu alayhi wa sallam òun náà tún gbógo fún àwọn àfa kí ló dé tá à ń fi gbogbo àwọn àyà yìí ti sọ́dọ̀ àfa tá a fi tì sí ọ̀dọ̀ olùmọ̀ kódà bóyá pé òun náà wá ní tábà ànláhù yẹn pé ní wẹ́l ẹni tó bá ń kọ́ yẹn ní ìmọ̀ tó bá ṣàǹfààní bóyá a lè tì òun náà bá bẹ́ẹ̀ rẹ̀
ṣùgbọ́n àwọn àfa sọ fún wa yìí pé ní àwọn àfa lọ́lọ́run mìíní torí pé ńgbà lọ́lọ́run ti ní àti Allaha wa àti ar-rasul wa ulil amri minkum ẹ tẹ̀lé ntọ́lọ́run bá wí ẹ tẹ̀lé ntí àwọn òjíṣẹ́ bá wí àti àwọn aláṣẹ àwọn sálàfù wa tú àwọn aláṣẹ yẹn pé òun náà ni àwọn aláṣẹ òṣèlú àti àwọn àfa torí àfa ni ó sọ pé ní tọ́hátù láì ní tọ́hátù rọ̀ṣúlù ní àfa ni tó bá sọ tó yẹ ká gbọ́ àfa ni tó yẹ kó tó bá sọ tó bá wí tó yẹ ká tẹ̀lé àmọ́ bó ló ti wá di opposite nísìn á padà máa gbọ́ torí ẹ̀ ní Ànábì sallallahu alaihi wasallam sì sọ yìí pé al-ulama àwọn àfa àtẹ̀rí yẹn o warathatul anbiya àwọn ni wọ́n jogún àwọn ànábì Ọlọ́run torí tá a fi gbogbo ayàtà kílẹ̀ kan yẹn tá a fi ń ti sọ́dọ̀ àwọn àfa náà nù ṣé mẹkáníìkì ló jogún àwọn ànábì Ọlọ́run àbí télọ̀ àbí medical doctor àbí lọ́yà kò sẹ́ni tó jogún àwọn ànábì Ọlọ́run gbogbo wọn àwọn wo ni wọ́n jogún àwọn ànábì Ọlọ́run àwọn àfa ni kì í ṣe àwọn olùmọ̀ ní general àwọn àfa ni Ọlọ́run ànábì ló wí bẹ́ẹ̀ al-ulama warathatul anbiya àwọn àfa àwọn ni wọ́n jogún àwọn ànábì Ọlọ́run torí ní táwọn ànábì Ọlọ́run ṣe làwọn náà ń ṣe lọ́lọ́run náà fi ànábì fi gbólóhùn yìí túmọ̀ àyà tó sọ pé thumma awrathna al-kitaba alladhina istafayna min ibadina gbàtàwọn ànábì Ọlọ́run bá lọ tán àwa wo àwọn kan aṣà wọn lẹ́ṣà àwa ni ní táwọn ànábì Ọlọ́run ṣeun ẹ̀yin ni kẹ́ ẹ máa ṣe ló fi jẹ́ pé àwọn bàbá wa especially nílùú òkè láti ìlú Ìlọrin lọ ló fi máa wá pé ní làwọn fi dojú kọ kéwú ní ayé ìjọ àwọn òtẹ́ ẹ̀fẹ́ mọ nǹkan míì lẹ́yìn pé kéèyàn máa kéwú kó sàtúntò máa ṣe nǹkan tí ó fi máa jẹ tí ò ní jẹ haram ó tán kéwú ni torí gbogbo àwọn àyàtà àti dákọ̀ lẹ́ẹ̀kan lẹ́ẹ̀fi ní rí ilé kan ńlọrin títí bí gbogbo ẹ̀ tá a ṣe lódòrí kodò sí náà á rí àfa ń bẹ bẹ́ẹ̀ náà ni ní ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Yorùbá bí ìyá kan bá bímọ mẹ́wàá tí kan ṣoṣo nù wọn bá jẹ́ àfa tó sì ń lo ti Ọlọ́run àtànábì rẹ̀ wí ìyá òun yóò padà rí i pé èyí tó jẹ́ àfa òun kódà kó jẹ́ pé òun ni last born ní àwọn nǹkan tí gbọ́jọ́ orí tiwa náà ti kéré tá a ti rí yìí àti àwọn tó ti ṣẹlẹ̀ ìyá òun ó padà rí i pé the last born tó jẹ́ àfa nù wọn yẹn àfa yìí tó bá ń lo kéwu rẹ̀ ni o yóò rí i pé ní ìfọ̀kànbalẹ̀ òbí sọ́mọ ó wà lára ọmọ yìí làákàyè àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó wà lára ọmọ yìí kí ló jẹ́ ó jẹ́ bẹ́ẹ̀ torí pé ọmọ yìí ń ka nǹkan táwọn àyókù rẹ̀ ò kà àwọn àyókù rẹ̀ lè jẹ́ pòfẹ́sọ̀ wọ́n lè jẹ́ gbogbo tí wọ́n bá jẹ́ èyí tí mo sì ń sọ yìí gbogbo wa náà la mọ̀ wàláhì bọ́mọ lè ṣe lè wò ó kórè tó tán bá ní pòfẹ́sọ̀ nù fámìlì pòfẹ́sọ̀ sọ fún pé ẹ jẹ́ ọmọ mi ó dé ọmọ mi àfa àlágbájá ìyẹn tó já búrò rẹ̀ pòfẹ́sọ̀ ó máa sọ nínú fámìlì yìí pé ẹ jẹ́ ọmọ mi Abdullahi ẹ jẹ́ ó dé òun là fà nù wa ẹ jẹ́ ó sọ kí lọ́lọ́run wí nínú tó sọ kalẹ̀ nínú tó wà ńlẹ̀ yìí kí lọ́lọ́run wí kí l'Ànábì wí so ntọ́mọ yìí bá wí ọmọ tó bá ń tẹ̀lé ntọ́lọ́run àtànábì rẹ̀ sọ ni o gẹ́gẹ́ bí ntálà yìí ó padà máa wáyé ọmọ yìí ni gbogbo fámìlì ó fọkàn tẹ̀ yí pé ní ntó bá ti wí labẹ́ gé kìí ṣe ntí pòfẹ́sọ̀ bá wí pòfẹ́sọ̀ ò kọjú 2+2 àti English I'm going I'm coming lọ but eléyìí ó kọ́ ọ̀rọ̀ tánàbì ti sọ kalẹ̀ láti 1435 ó kọ́ ntọ́lọ́run ti sọ kalẹ̀ láti 1435 ó kọ́ òun ní o máa lò ní o máa fi darí fámìlì tó bá yẹ pé ní alladhina istafayna min ibadina ìyẹn pé ní ẹni tó kéwu rẹ̀ tó sì ń lò gbogbo àwa tá a jòkó ń bì
kò wá sẹ́ńtì ò ṣẹlẹ̀ sí nínú àwa tí à ń tẹ̀lé dókítọ̀ lágbájá kí ló wí kí ni lágbájá wí so ńgbà tó jẹ́ pé ní olúwa rẹ̀ ò ní wí tí ò sí nù tíra kò sì ní wí nǹkan tí ọlọ́run ò fẹ́ so ó ní káwa náà wá gbìyànjú gbogbo àwa tí àjòkó àtàwa tá à ń gbọ́ wa tí gbogbo wa ò bá lè di gbogbo ọmọ wa ò bá lè di àfáà bíi tàwọn ará Ìlọrin ká sì mú ìkànnù wọn kájẹ́ ó kéwú irú kéwú wo á padà máa sọ àlàyé rẹ̀ tí ó bá yá kéwú tí mú ní dàáfà téyìn ó máa lò kéwú àkélò á padà máa sọ eléyìí tí a bá débẹ̀. naam anabi tún sọ níbi ọ̀rọ̀ ti àfà man yuridillahu bihi khayran yufakihu fid-din ẹ̀ńtọ́lọ́n bá fẹ́ lò tó fẹ́ lò láyé àtàlìkíyàmà ọlọ́run ó sì jẹ́ ó ṣe kí ni yóò gbọ́ ẹ̀sìn yìí yóò ṣe láàfà tí ó máa lò ntóké gẹ́gẹ́ torí ọlá tí ń bẹ fún kéwà àtàwọn àfà yìí làwọn àfà míì náà fi gbélé ẹ̀rọ àwọn àdìsí tó pọ̀ lágbélé ẹ̀rọ gẹ́gẹ́ bí ọtọ́lùbọ́lé ilé máa wà láwùjọ sẹ́yìn àwọn àgbélé ẹ̀rọ àmọ́nú àwọn èyí tó fẹsẹ̀ rinlẹ̀ la hasada illa fitnatayn anabi náà ló wí o ó ní kò sí ní tá a máa fi jowó èèyàn tó tó nǹkan méjì kò sí ní tá a lè fi jowó èèyàn tó tó nǹkan méjì àkọ́kọ́ táwa náà jókòó wájú bíi tá a fi ń jowó àwọn ìkọ̀ọ̀kan náà àwọn the right part rajulun ọkùnrin kan jama kan àwọn gúrùpù kan atahullahu maala ọlọ́run bùn wọn ní arísìkì fasalatahu ala halakatihi fil haqq lọ́lọ́run bá dẹ owó rẹ̀ sí ìmọ̀fí gbẹ́sìn ga àìmọye owó ọdún ní chairman àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ láti ń ṣe wá sí káàkiri à ń ṣe káàkiri ìgbèríko à ń ṣe káàkiri stéètì àmọ́ kò ju bí tá a bá ti ṣe lọ wàláì àmọ́ wọn ń rò lọ́kàn pé níjẹ́ olólùwọ̀n tẹ̀ ṣe àrísìkì fún ẹnìkan nù wa náà táwọn náà mọ̀ gbéra ẹ̀ sọ́wọ́ sí káàkiri orí rédíò orí tẹlifíṣàn à ń rò ní ọlọ́run ní èyí tó ń pín fún wa nù kọ́lọ́run tó wá gbé àwọn jama yìí dìde fasalatahulahu ala halakatihi fil haqq lọ́lọ́run bá dẹ àwọn jama yìí pé ẹ̀yin máa fowó tí yín gbẹ́sìn ga eléyìí wọ̀nyí yẹn jowú rẹ̀ pé ntọ́lọ́run ṣe fáwọn ẹni yìí ọlọ́run níjó parẹ́ ọlọ́run ó jẹ́ wọn máa lo òkè ọlọ́run irú rẹ̀ ṣe é fèmí náà àbíta ní ojówú rẹ̀ gbogbo wa náà ni walilahi alhamd ẹni tá a tún máa jowú ni rajulun ọkùnrin kan atahullahu hikmatan ọlọ́run fún ní ìmọ̀ ìyẹn máa alukur'an fahuwa yaqdi biha wa yu'allimuha òun náà ń lò bó ṣe tọ́ àti bó ti yẹ walilahi alhamd àwọn siratul mustaqim àwọn ọ̀dọ́ta àwọn náà ń jowú chairman pé káwọn náà sì lè ṣerú rìsáàcì báyìí káwọn náà mọ̀ wá ṣe àmọ́ Ọlọ́run ní èyí tó náà fáwọn nù èyí tó fún àwa nù walilahi alhamd pé èyí tó lọ́n fún àwa òun ẹ̀yin ẹ̀ máa ná èyí tó ń fún ẹ̀yin náà ẹ̀yin náà ẹ̀ máa ná kò wá síbẹ̀ yìí ò sí ní jowú ara wọn pé ẹni tó lọ́n ṣe fún báyìí Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ tó bá yẹ pé àwọn the right part ní díẹ̀díẹ̀ ọ̀nà tọ́lọ́n ti fi mọ̀ wọ́n fitiyatum amanu bi rabbihim wa zidnahum huda amanu bi rabbihim ti wà lọ́dọ̀ wọn tẹ́lẹ̀ kọ́lọ́n tó wá ní zidnahum huda tó bá yẹ pé wọ́n rí àwa náà ní ọmọ kéwú tó jẹ́ pé ní irú àwọn ẹni tá a fẹ́ mọ júwe òun ni Ọlọ́run ní pé wọ́n yà sọ́dọ̀ wa pé àsìkò ìtì tó náà tó bá yẹ pé irú wọn làwọn náà ni kò sí ni chairman ọdọọdún ni ó máa lọ umura àwa náà ọdọọdún là á máa lọ umura wọn ò tó bẹ́ẹ̀ kó máa ràn wá lọ umura torí ahamusakaku aláwùyásù là á máa fà fún wọn
tí wọ́n sì mọ ọmọ owó jáde tí wọ́n sì ní mọ báwọn ṣe mú jáde remote control ahamusakako halawi yasu àti jákèjàkà ya ìlú tó bá yẹ pé rúhu àáfàá bẹ́ẹ̀ lọ́lọ́run bá ṣe àwa náà ni àwọn ọ̀dọ́ tọ́lọ́run ṣe lálárísìkí yìí ọdọọdún la máa lọ múra wọn ò sì tó bẹ́ẹ̀ kó mọ́ gbé jíìpù fún wa gbogbo wa la máa lo jíìpù àmọ́ ńgbà tọ́lọ́run ti rí pé ní amanu bi rabbihim ìmọ̀nà ti wà lọ́dọ̀ wọn náà tẹ́lẹ̀ kọ́lọ́run tó wá gbé wọn pàdé irú àwọn chairman báyìí fazidinahum huda ọlọ́run bá ṣàlékún ìmọ̀nà fún àwa méjèèjì walilahi alhamd so àwọn táwọn ọmọ tá ó yẹ ká máa jowú nù ọlọ́run ṣe mí bíi ọmọ kíwú báyìí ọlọ́run ṣe mí bíi lágbájá báyìí tí ń náwó sójú ọ̀nà ọlọ́run wọ́n ní chairman sọ láyà kan pé àtàná ni mo ti dé sèkò mọ́sálásí tí mo dé tí mo ti ń sínú mo tó rí i pé ẹnìkan ní sọ́nà tí ń gba tẹ́sẹ̀ kuru kẹrẹ bí gbogbo àwọn èèyàn ti ń sínú gbogbo ní ọlọ́run ǹjẹ́ èmi náà bá dé lọ́rùn sáré sì kí fẹ́mi náà kémi náà sì máa ṣe báyìí mo tọ́ ni ọlọ́run tọ̀ bóyá ti kéwu ni tiwa fa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fi ẹ̀ ń tọ́lọ́ fún lárísìkì tóun náà mọ́ kó méjèèjì papọ̀ ó sì à ń ṣe kuru kẹrẹ kílẹ̀ tó fẹ́ kí n lọ rà wá kílẹ̀ tó fẹ́ abẹ́rẹ́ nǹkan ẹ̀ ń tẹ̀yẹ̀ jowú nù so anabi lóni kò sẹ́yìn tẹ̀yẹ̀ jowú tayọ méjì ó lówó ó sì ná sójú ọ̀nà àtọ̀lọ́hún ọlọ́run ṣe é láàfà ó sì fi ń tẹ̀lé tọ́lọ́hún ẹ̀ ń tà jowú nù anabi tún wá sọ yìí pé bọ́mọ ènìyàn bá kú wọ́n pa fáìlì rẹ̀ dé iṣẹ́ rẹ̀ tán àyàfi nǹkan mẹ́ta sọ́dákọ́tún jàríyà sàárà tó wà continuous tó ń lọ àbí waladun salihun yad'u lahu àbí ọmọ dáadáa tí ń ṣàdúrà fún tó bá lọ tán aw ilmun yuntafa'u bihi gẹ́gẹ́ bí Muslim ti gbà wá àbí mà láfi sọ yìí pé ní ìyá tó rán ọmọ rẹ̀ ń lé kéwú tọmọ di àáfàá yálà àáfàá kékeré alábọ́dé ni o yálà àáfàá ńláńlá ni o ìyá òun bàbá òun wọn ò mọ̀ ní ládàá kò sí ọmọ tí ó ka alukur'an kó jẹ́ alukur'an nìkan ṣoṣo ló bá kà ní fámìlì kan táwọn yòókù rẹ̀ ò ka alukur'an tó ń bá jọ lọ yunifásitì tó ń ti jáde tọmọ tó ka alukur'an tiẹ̀ ó yàtọ̀ nínú àwọn ọmọ wa tó ń sin ẹrú ìlú tó ń ṣe kọ́pà káàkiri tó ń bá gbé ẹlòmíì délẹ̀ yìí bó wàláhì kò mọ̀ ju alukur'an lọ alukur'an wọn ó sì lápá lára rẹ̀ táyà àwọn tó wọ́n jọ jáde ní fámìlì kan náà ni ṣùgbọ́n òun kí alukur'an tó ń bá dijọ́ dé ìgbèríko tó ń dijọ́ fẹ́ sáàvù èyí tó kó alukurani yóò mọ bí masalasi ó ṣe wù mbẹ kò sí ni yóò mọ bí masalasi ó ṣe wù mbẹ torí náà ó dọwọ́ ẹ̀yin òbí wa ẹjẹ àwọn ọmọ wa ó lọlé kí wọ́n alukurani naam hadisu yi Abu Darda nínú sunani Abi Dawud àbíyàn náà ni ìmọ̀ tí àwọn ènìyàn máa fi ṣàǹfààní ìmọ̀ tó kọ́yàn táwọn èèyàn máa fi ṣàǹfààní. Abu Darda ló gba Abu Dawud ló gba wá lọ́dọ̀ Abu Darda ìpè ní anabi tí kí atọ́lá ń bẹ fún sọ́ba ìpè ní man salaka tariqan yatlubu fihi ilman ẹn tó bá kira rẹ̀ bójú ọ̀nà kan pé òun fẹ́ lọ wá mímọ̀ nípa tọ́lọ́hún ọlọ́run wàá ṣe nírọ̀rùn fún tí mà wọ́n fi líìdì rẹ̀ wọ àlìjánná torí pé dájúdájú àwọn màláìka wọn a máa tẹ́ ìyẹ́ wọn kalẹ̀ fún ẹni tí ń wá mímọ̀ nítorí tọ́lọ́hún wọ́n sì máa tọrọ àforíjì fún kódà gbogbo nǹkan ni ó máa tọrọ àforíjì fún torí pé ní ẹni tó ní máa tọ́lọ́hún ó mọ̀ lóore ju ẹni tí kàn sin lọ́hún pẹ̀lú àyìnbá kan lọ àjẹ́ pé ní àwọn àfáà àwọn ni wọ́n jogún àwọn ànábì ọlọ́run àwọn ànábì ò sì fi góòlù kalẹ̀ wọn ò sì fi aṣọ kan kalẹ̀ kìí ṣe pé ànábì ló fi àbáyà kalẹ̀ làwọn ní àjogún àbáyà ànábì ìmọ̀ kùránì àtàdísì náà lànábì fi kalẹ̀ tá a máa lò so ní Imam Shafi'i rahimahullah nínú diwanu wọn ní Imam Shafi'i ní àwọn qasaid nípa ìmọ̀ nípa wíwá mímọ̀ nípa àfa àti ṣẹ̀ríà so tó jẹ́ pé ní ó fi ń sọ pé ní
dájúdájú òun rí ìmọ̀ pé àáfàá ọlọ́run máa ń gbé ìga kódà kó jẹ́ pọ́n kékeré kódà kó dé wálé ìdílé tí ẹnìkan kò ti mọ̀ á tó yẹ pé ìmọ̀ yìí ni ó máa gbé ga títí tí kálukú ó fi mọ̀ á ó dà gẹ́gẹ́ bí olùdarànjẹ ní tí gbogbo èèyàn ó máa tẹ̀lé ó dà gẹ́gẹ́ bí aláṣẹ ni tó sọ̀rọ̀ tí gbogbo èèyàn ó sì máa tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ òun náà ni ẹni tó ń sọ nǹkan tí ó wá látọ̀dọ̀ ànábì gẹ́gẹ́ bí Imam Shafi'i ti ké nínú dìwánì rẹ̀ a jẹ́ pé ní ìmọ̀ tó jẹ́ ti ṣẹ̀ríà òun ni à ń sọ látẹ̀ẹ̀kan yẹn òun náà ni mà tá a fi gbọ́ tírà Ọlọ́run ọba yé tá a fi gbọ́ súnà tànábì yé tá a fi gbọ́ kí lànábì mí ní bíbáyìí tá a fi mọ ìgbà wo ló yẹ ká lo eléyìí ìgbà wo ni ò yẹ ká lo eléyìí báwo ló ti yẹ ká fún àwọn ènìyàn ní fatiwa afaman ya'lam annama unzila ilayka min rabbikal haqq kaman huwa a'ma innama yatadhakkaru ulul albab gbogbo àwọn àyà táwọn àáfàá ń lò náà nù tó fi ní àáfàá lọ́lọ́run bá wí tọ́lọ́run bá ti sọ̀rọ̀ nípa àmà nínú àwọn àyà táwọn àáfàá máa ń lò náà ni tọ́lọ́run bá ti sọ̀rọ̀ ìmọ̀ kìí ṣe general olùmọ̀ bó jẹ́ pé òun náà lè wá in secondary ni but primary rẹ̀ táwọn àáfàá ni tún gbọ́n tọ́lọ́run wí ni nínú suratu Ra'd afaman ya'lamu annama unzila ilayka min rabbikal haqq ǹjẹ́ ẹni tó mọ̀ yìí pé gbogbo nǹkan tó ń wí àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá bó sì ti yẹ kó wá ni ǹjẹ́ a lè fi wé ẹni tó jẹ́ pé huwa a'ma afọ́jú ni ta ni ó wà á mọ̀ yẹ pé bó ti yẹ ni bọ́lọ̀ ti wí ni bánàbí ti wí ni ta ni ó mọ̀ àáfàá ni innama yatadhakkaru ulul albab lànàbí náà fi jẹ́rìí rẹ̀ pé khairukum man ta'allama al-Qur'ana wa 'allama ẹni tó lóore jùlọ yín lẹ́ni tó bá kọ́kọ́ al-Qur'an tó náà ṣe ń fi kọ́ yàn so àáfàá tó bá yẹ pé ní àáfàá ti ṣẹ̀ríà ni yóò lo nǹkan tí Ọlọ́run wí torí ẹni a rí nínú atharu Mu'adh bin Jabal radiyallahu anhu ó ní ta'allama al-ilma ẹ̀kọ́ ìmọ̀ fa inna ta'allumahu lillahi khashya ìmọ̀ kọ́ ìmọ̀ ṣẹ̀ríà ó máa ń jogún ìbẹ̀rù Ọlọ́run fún yàn wa talabuhu ibada ìmọ̀ wá ìmọ̀ ṣẹ̀ríà ìjọsìn ni wa mudarasatuhu tasbih ìmọ̀ jọ tọ́kéwù náà èèyàn fi ń ṣe zikiri ni wal bahthu anhu jihad ìmọ̀ ṣe research nípa pé mo fẹ́ lọ sọ̀rọ̀ Ọlọ́run yẹn kí ló yẹ kí n wí kí ni ò yẹ kí n wí téèyàn ṣe research jihadu kan lè yẹn ṣe òun náà wa ta'limuhu man la ya'lamuhu sadaqa ìmọ̀ kọ́ ẹni tí ó mọ̀ èèyàn ṣe sàárà náà nù gẹ́gẹ́ bí mo ti wílẹ̀ kan yọ sàká náà nù torí pé pẹ̀lú ìmọ̀ yìí náà yuta'ullah pẹ̀lú ìmọ̀ bihi yuta'ullah wa bihi yu'bad ìmọ̀ láàfin sin lọ́hùn aláìmọ̀kan tí ń sin lọ́hùn fasadun kabirun ni ìbàjẹ́ tó tóbi ni tó jẹ́ pé ní ó kéwú ṣùgbọ́n kò lè kéwú rẹ̀ alimun mutahattikun wa akbaru minhu jahilun mutanassikun àfáà tó kéwú tí ó lò ó ìbàjẹ́ ńlá ni ìbàjẹ́ tó wá tóbi jù òun ni kíni o òun ni jáìlì tí ó mọ̀ nípa Ọlọ́run tó sì lóun fẹ́ sin lọ́hùn wọn lánàbí máa ń pẹ́ tó bá yan náfìlà tó bá dúró àti tó bá rúkú àti tó bá sùjádà ọ̀dà tí n bá ti dúró ń ké Bákọ́rà tí n bá ti rúkú ń fi Al Imran lé tí n bá sùjádà ń ké Suratu Nisa sẹ́ẹ̀rì pé yá ìmọ̀ kan lélẹ́yìí wa akbaru minhu jahilun mutanassiku aláìmọ̀kan tó lóun sáfẹ́ máa sin lọ́hùn lórí àìmọ̀kan làáfin máa sọ fún àwọn tó bá láwọn fẹ́ jáde lọ ṣe wáàsí ẹ kọ́kọ́ ní irinṣẹ́ instrument tẹ́ fi ṣe wáàsí ẹ mọ̀kàn máa jáde pé kẹ̀kàn fẹ́ máa ṣe wáàsí ìjáde ṣe wáàsí dáa púpọ̀ àmọ́ ẹ jẹ́ ó jẹ́ lórí kíni o
lórí ìmọ̀ kẹ́ ẹ má bàa kó sínú ẹlẹ́ẹ̀kejì. Ó ní bihi yu'bad, pẹ̀lú ìmọ̀ la fi ń sin lọ́hùn, bihi yuwahhad wa bihi yumajjad wa bihi yutawarra wa bihi tusal al-arham. Ìmọ̀ la fi ṣe gbogbo nǹkan tí mú ní súnmọ́ lọ́hùn, ìmọ̀ la sì fi jìnnà sí gbogbo nǹkan tọ́lọ́hùn ò bá fẹ́. ẹni tó bá ní ìmọ̀ àfáàní tó yẹ ká tẹ̀lé tó bá ti ń lo ìmọ̀ rẹ̀ bọ́lọ̀ ti ní á lò. So àwa tí ọlọ́run wá sí wa ní àfáà, bá a bá ti gbọ́ lẹ́nu àfáà ó ti di kíni, ó ti di dandan káwa náà máa ṣe kíni o, káwa náà máa ká máa lò ó. Gẹ́gẹ́ bí àsìkò ìmọ̀ àsìkò tí moderator fún mi, ń fi àwọn kan lẹ̀ tí wọ́n bá fún mi lásìkò sí i ń padà síbẹ̀. Àwọn nǹkan tí mo fẹ́ fi lẹ̀, àwọn chairman wa Dr. Akorede, àwọn tí bá wa treat rẹ̀ lọ bóyá ní last year àbí nípa bá a ṣe wá mímọ́, àwọn ẹ̀kọ́ ti súnà, bá a ṣe wá mímọ́ lọ́dọ̀ ọmọ kéwú, lọ́dọ̀ àfáà, lọ́dọ̀ àwọn colleagues táàjọ ń wá mímọ́, àbí kí ni nǹkan tó yẹ ká rí lọ́dọ̀ ẹni tó lóun fẹ́ di àfáà, àti gbogbo àwọn nǹkan súnà tó jẹ́ pé ó yẹ kó yé ó máa ṣe. òbí ń rọra fi ibẹ̀ ń lẹ̀ tí wọ́n bá fún mi lásìkò sí ń padà wá síbẹ̀. a wàá bọ́ síbi pé Taani Aafa, gbogbo èyí tí a sọ lọ lẹ́ẹ̀kan o, pàtàkì pé ká wá ẹ̀kọ́ ṣẹ̀ríà ká lè bá a di àáfàá. Ó dáa tí wá wá, ṣùgbọ́n bó ti yẹ ká wá ni mo ní a padà sí tó bá yá, àti wá wá táwa ni ká pè ní àáfàá. ẹni tó yẹ ká pè ní àáfàá lọ́dọ̀ onsela Muhammad sallallahu alayhi wa sallam tó ní àwọn àáfàá ni wọ́n jogún àwọn ànábì Ọlọ́run, tí gbogbo èèyàn náà sì mọ̀ pé àáfàá lẹ́ni tó kéwú tó ń lò ó. Nílẹ̀ Yorùbá àáfàá yàtọ̀ o, yín wá fún wa ní nǹkan ìgbésẹ̀ 40 tí ilẹ̀ Yorùbá mọ̀ ní àáfàá. Bẹ́ẹ̀ ni nínú rẹ̀ òǹtọ̀hún lè jẹ́ àpẹẹrẹ àáfàá ni, kì í ṣe pé ní òun gangan ni àáfàá. Nínú rẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ka òǹtọ̀hún sí Alufa. Nínú rẹ̀ àáfàá náà ni lóòótọ́, ṣùgbọ́n òun gangan kọ́ ni kókó. Àáfàá òun ni ẹni tó kéwú tó lò ń tó rí nínú kéwú ní ṣókínù. Ẹni tó kéwú tó lò ń tó ké nínú kéwú òun làáfàá. Èèyàn wa lè ké kó ní káwọn àáfàá súnà wa ní bóòlù ọtí ké yìí, òun rí inú tíra ni, tíra náà dà, tíra náà ni a sì rí inú tíra lóòótọ́. Táwọn àáfàá wa súnà wa sọ pé lóòótọ́ la rí inú tíra, ṣùgbọ́n eléyìí àgbélẹ̀rọ ni, kò dọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam. Èyí tó dọ́dọ̀ ànábì ni nígbà tí wọn náà ti lè ké òun ni ìwọ náà ké tó wá ké tí o tún wá lò. So a jẹ́ pé ní ṣókí àáfàá òun lẹ́nu tó ń lo ń tó ké nínú kéwù, àáfàá nù. Sẹ́mi pa àti sọ tí olùmọ̀. Àmọ́ lọ́dọ̀ Yorùbá ẹ rí i pé ńgbà táwọn chairman náà fẹ́ júwe ọmọ kéwù tí ó ṣe wáàsí, wọ́n ní owó láwàní, ó sì wọ àbáyá tí mo wọ̀ yìí, ó sì tún ní irùngbọ̀n. Gbogbo àwọn qualification yìí lọ́dọ̀ Yorùbá òun ni àáfàá. Tí babaláwo kan bá dress, babaláwo tó wé láwàní bàǹbà, tó wá irùngbọ̀n kan tó lẹ̀ ẹ́, àbósọ̀rùngbọ̀n lẹ̀, tó wá báyá tó fi lé, tó mú tẹ̀sùbá dání, tó sì mú pọ̀pá dání, gbogbo ẹni tó bá ti pàdé rẹ̀ lọ́nà anakumullah akramakallah hayyakumullah. Torí kíni? Torí pé àpẹẹrẹ tá a máa fi ń dá àáfàá mọ̀
ó ti takọ́ mọ́sá rẹ̀ yẹn pé ní ó ti gbé wọ̀ ó ti disguise pẹ̀lú ẹ̀ náà ó ti takọ́ mọ́sá rẹ̀ so ó gbé wọ̀ lẹ́wù eléyìí ń àpẹẹrẹ tá a fi máa fà ní number one kéésù ní àáfà ìkànnì àwọn sálàfù ń kọ́ àwọn èèyàn ń kéwú lọ gbàtí ń kọ́ àwọn èèyàn ń kéwú lẹ́nìkan bá wọlé pẹ̀lú láwà ní bàǹbà àáfà àti sì ń kọ́ àwọn èèyàn ń kéwú ó ti rẹ̀ ó nasẹ̀ àmọ́ nígbà tí àáfà yìí tí ọ̀gbẹ́ni yìí ó wọlé àáfà àti ń kọ́ àwọn èèyàn ń kéwú àwọn míì fi tì sí ọ̀dọ̀ Imam Abu Hanifa rahimahullah àwọn míì fi tì sí ọ̀dọ̀ àwọn àáfà míì bàtà àáfà yìí wọlé wọ́n ní Imam Basari tún jókòó dáadáa pé àgbàlagbà àáfà ló wọlé yìí nígbà tá a fọ jókòó òun náà bá jókòó síbi lecture wọ́n ní nígbà tó ń ṣe tán wọ́n bá fẹ́ béèrè àáfà nígbà tá a fọ béèrè ìbéèrè tó jẹ́ pé ní ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kéwú gbọ́dọ̀ ké ló béèrè bíi kí lápèjúwe kan ní àfa ẹ̀dàkùn mú ní béèrè ẹ̀dàkùn ṣe téèyàn bá ní jẹ́nẹ́bà ó lè kírun tán kó tó lọ wẹ̀ jẹ́nẹ́bà àfa bá nàṣẹ pé ó mo sì wá kásẹ̀ kò nítorí ọlọ́run pẹ̀lú gbogbo láwà níyì lọ́tún wá ń béèrè pé èèyàn bá wẹ̀ jẹ́ èèyàn bá dáná jẹ́nẹ́bà só lè kírun tán kó tó lọ wẹ̀ jẹ́nẹ́bà ó àjẹ́ pé nínú àwọn nǹkan tá a máa fi dá àfa mọ̀ lọ́dọ̀ tiwa ń bí báyìí níbòmíì ẹ bá dé Cairo àbí ẹ bá dé Malaysia àbí ẹ kìíní àfọ di kóòtù ní pápápá ó ha Quran gbogbo sọ̀hí wà lágbárí rẹ̀ nasi wà kọ́mọ̀ gbogbo ẹ̀ ló wà lágbárí rẹ̀ kò tí ẹ̀ mọ̀ ní wọ́n ń pè ní láwàní kódà kì í dàbò rògbòrí wàá bá a pè ní bóyá bíi Saudi so kóòtù àti gbogbo ẹ̀ náà ni wọ́n fi kírun anabi kírun lẹ́yìn tó wí láwàní anabi kírun lẹ́yìn tó dé fìlà anabi kírun hasira ra'asi lẹ́yìn tó sírí lẹ̀ àmọ́ lẹ́yìn tó dáa jù nígbà tá a ti ní khuzu zinatakum inda kulli masjidin tẹ́mi àti chairman bá jáde ní síta bá bọ́ síta àwọn èèyàn wọn á ṣe akramakallahu fún èmi wọn ní chairman ni wọn ní akramakallahu èmi kàn gbé àbáyáwọ̀ lásán ní fa chairman ní akramakallahu àpẹẹrẹ tá a fi dá àfa mọ̀ ni kì í ṣe pòun ní pàápín àfa nínú rẹ̀ náà ni ẹlẹ́ẹ̀kejì ọ̀nà láti sọ irùngbọ̀n àti ìmú ọ̀pá dání gbogbo àwọn nǹkan wọ̀nyí ìmú ọ̀pá dání àwọn bàbá wa jọ̀hún àgbàlagbà wọ́n dàgbà débẹ̀ ni anabi sallallahu alaihi wasallam náà dàgbà débi ọ̀pá ní fi ń lu ọ̀pá níbi khutuba àwọn àfa 20 30 40 yóò tún wá máa mú ọ̀pá dání gbàtà tẹ̀ fi wà ń kékeré àwọn gbàtọ́ ọ̀pá yẹn fi pọ̀ dáadáa àwọn orin kan wà ń gbà náà mayamushi bigeri pọ̀pá o yadeholu nara o mayamushi bigeri pọ̀pá yadeholu nara ẹni tó bá rìn o tí ò mú pọ̀pá dání o iná nílé rẹ o a wà bíi pé iná nílé rẹ torí pé ò mú pọ̀pá dání níbo lẹ ti ké pé ẹni tó bá rìn mayamushi bigeri pọ̀pá yàdéwúlù náírà ń bọ́ lọ ti ké àfa ànábì dàgbà débẹ̀ ló fi ń mú pọ̀pá dání àwọn bàbá wa náà dàgbà débẹ̀ ni wọ́n fi ń mú pọ̀pá dání irùngbọ̀n sì ní nínú súnà tànàbì ló wà ní sallallahu alayhi wa sallam ẹni tí èsè mùsùlùmí náà ní irùngbọ̀n àwọn sèkì ní irùngbọ̀n àwọn ẹlòmíín náà ní irùngbọ̀n ṣùgbọ́n irùngbọ̀n súnà tànàbì ní sallallahu alayhi wa sallam tààfin máa mà ìpè ní eléyìí tẹ̀lé súnà mùsùlùmí tó tẹ̀lé súnà lélẹ́yìí ṣùgbọ́n ńgbà táwọn àfáà wa jọ̀hún òye sábà lò ó kò jẹ́ kí gbogbo mùsùlùmí náà tẹ́wọ́ gbà àfàwọn àfáà kọ̀ọ̀kan tó bá ti wá rẹ̀ tó nínú gbọ̀n àfáà ni torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ àfáà ò lò ó kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ó tẹ́wọ́ gbà àyàfi lẹ́nu lọ́lọ́ yìí tó yẹ pé ní gbogbo wa náà ti wá rí i pé ẹni tó bá ti jẹ́ mùsùlùmí o
ó gbẹ́ ó kéwu o kò kéwu o ó fa o kò fa o ó yẹ kó ní irùngbọ̀n láfi tẹ̀lé sunna tó ń sẹ́ńlá Muhammad sallallahu alayhi wa sallam. àfààní ilẹ̀ Yorùbá lẹ́ni tí ẹ̀wù rẹ̀ bá tóbi dáadáa kìí sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá ti wílẹ̀ kan. ẹlẹ́ẹ̀karùn-ún àfàà lẹ́ni tó bá mọ ilmul hisabi. àfàà yẹn tó bá dọ́dọ̀ rẹ̀ tó bá béèrè orúkọ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tó bá tẹ̀ báyìí ismullahi azami ni ó fi gbé jáde, gbogbo tó bá yẹ kó ọmọ ọ̀fà náà ni ó fi gbé jáde. eléyìí ànábì ti fi hàn wá pé alufa lélẹ́yìí kìí ṣe àfáà, torí ànábì ní ẹni tó bá kọ́ mọ̀nì tabasa, ẹni tó bá kọ́ tó mú díẹ̀ min ilmi nujum, ìmọ̀ ara wọ̀ tá a fi wo kádàrà, ìmọ̀ ara wọ̀ tá a fi mọ ìgbà wo lòjò rọ̀ ọ̀tọ̀ lélẹ́yìí, ìgbà wo látẹ́gùn ò fẹ́ ọ̀tọ̀ lélẹ́yìí, ìgbà wo ló yẹ ká gbin irúgbìn ọ̀tọ̀ lélẹ́yìí. ṣùgbọ́n ìmọ̀ ìràwọ̀ yìí pé bó o ní kádàrá rẹ̀ ọ́ lówó ni ọ̀ ní lówó ní táwọn màláìka ti parí nínú ìyá rẹ̀ tí wọn náà ṣẹ̀ṣẹ̀ wá ń wo ìràwọ̀. ànábì ni ó ti mú òǹtọ̀hún ti mú kíni o ìpín kan nínú ná, ìpín kan nínú ná ló mú, tó bá wù kó filẹ̀ tó bá wù kó máa lọ. so ìmọ̀ ìsáábì ò sínú àfa pé ó wàá mọ ìmọ̀ ìsáábì àbúmọ̀ àwòkáfì tòtò bá sì lóun fẹ́ so pọ̀ mọ́ wẹ́dà, gbogbo ìmọ̀ tí àfa tó bá yẹ pé àfa ni o tó lè mọ̀ nínú ìpàṣẹ ìsáábì ó ń tọ àwọn wẹ́dà forecast lẹ́yìn ní nísìn. kí làwọn wa ń bẹ̀ gbọ̀n ìyẹn pé kò wúlò mọ́ tẹ́lẹ̀ tá a bá ní à ń kọ́ ká lè mọ ojú ọjọ́ ká lè mọ kíní pẹ̀lú bá a ṣe ń kọ ìsáábì. ànábì láti gbọ́n sallallahu alayhi wa sallam pé ẹni tó bá tẹ yẹpẹ̀ tó bá mọ ìmọ̀ ìsáábì tó lóun fi mọ hati náà ni tó lóun fi ń wo kádàrá èèyàn, eléyìí iṣẹ́ iná ló ń ṣe. kódà wà lè lóun kéwù pé ànábì kan òun tẹ kínní so ànábì Ìdírísà kan máa wá fakọ̀ hátà o. àwa rí kánábì ò gbé ọpọ́n yẹ̀pẹ̀ ká.